ṣèyí dé ẹlẹ́yọ ẹ̀yọ lórí wa. ẹ wá wẹ̀rẹ̀ wá ẹ̀sìn tó lè ṣèyí orí pípé. agbẹ́rẹ́dẹ́ olóyin mọ́mọ́ olúwa ló fi yẹn rán wa. ẹ wá wẹ̀rẹ̀ wá ẹ̀sìn tó lè ṣèyí orí pípé. ọlọ́run ọba akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun. ọlọ́run ọba mi tó lágbára tó ń gbàgbára lọ́wọ́ lágbára tó fẹ́ fagbára ṣègbéraga lójú ẹni tó rú lágbára tó ju agbára lọ. ọlọ́run ọba àná òní ọjọ́ gbogbo ìgbà gbogbo àti gbogbo àsìkò. wàwẹ̀rẹ̀ wá ẹ̀sìn tó lè ṣèyí orí pípé. wàá jójòjò. orí ọ̀fẹ́ rẹ̀ la fi mí, àánú rẹ̀ la fi wà láyé, àánú rẹ̀ la fi wà láyé, àánú rẹ̀ ló sọ pé ká máa bẹ tí bẹbẹ sì ń bẹ fún wa. ògo ni fún orúkọ rẹ̀ lókè ọ̀run. ọba gbangba ọba gbangba ọba gbangba ọba àgbàlagbà tí ń ṣàyà gbangba ọba ọ̀gàgà gíga igi araba igi gíga gíga tó ga jòkè. àṣírí ayé àṣírí ọ̀run àṣírí gbogbo bí ọlọ́run ọba mi ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún ọ̀tún nígbà ń yọ ọlọ́run ọba mi tó tún fún wa ní ẹ̀mí tá a tún máa fi sọ̀rọ̀ lónìí. ògo ni fún orúkọ rẹ̀ lókè ọ̀run. wàá jójòjòjò. ọ̀pọ̀ ti kú, ọ̀pọ̀ ti ṣègbé, ọ̀pọ̀ wà ní hospital, ọ̀pọ̀ wà tó jẹ́ pé ariwo ń romi ó ń ta mí ni wọ́n ń pa ní hospital. ṣùgbọ́n ayé tá a wà lónìí ògo ni fún orúkọ rẹ̀ lókè ọ̀run. ṣé o rí jẹ ni àbó òrí mu ni o rí ná àbó òrí lò ṣáà máa dúpẹ́ mí. ṣẹ́yìn Michael don come o music don dey flow. afẹ́fẹ́ tó ń fẹ́ tiẹ̀ lára tí wọ́n wè pé ó ná máa wò ó lọ́wọ́ iye tó ń ta afẹ́fẹ́ ní hospital. tó bá mọ iye tó ń ta afẹ́fẹ́ yẹn tó mọ iye tó ń ta gas wà á máa gbé òṣùbà fún ọlọ́run ọba mi lókè ọ̀run. tó bá ṣe mí ní ìwọ gangan àbíjọ bẹbí kò tó. kò sáyè fún dull moment no time to share time o. ẹyọ ṣèyí Michael ti dé. my time has come let me worry jẹ ọjọ́ yẹn lọ́jọ́ àbọ̀dọ̀. ọlọ́run ti mú gbà. ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ̀rẹ́ wà á máa pariwo pé òrí jẹ, wà á máa pariwo pé òrí mu, wà á máa pariwo pé òrí náà, wà á máa pariwo pé òrí lò. ṣùgbọ́n ṣò ń dúpẹ́ mi, ṣò ń dúpẹ́ ìwà láàyè, ṣò ń dúpẹ́ ara líle bí. ọlọ́run ọba mi ó mọ̀ kú sùúrù o. bẹ́ẹ̀ ni ọlọ́run ọba mi yóò kú sùúrù. bẹ́ẹ̀ ni ọ̀nà wo ló ń gbà yín, ọ̀nà wo ló ń gbà gbéga, ọ̀nà wo ló ń gbà kọrin sí i. wo mọ yín àìdá wípé ń tẹ́ ọlọ́run àbí kò tẹ́ ọlọ́run, àìdá ìpò ní àbí òní, ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. òun gangan nìyí àti ògo àti ẹ̀yẹ ló yẹ. hallelujah. ọpẹ́lọpẹ́ rẹ ọlọ́run ọba jó. ọmọ yín kọ yátì. ọpẹ́lọpẹ́ rẹ ọlọ́run òde. kí ni ìbá ti wí kí ni ìbá ti ṣe kí ni ìbá. ọlọ́yin náà ló sọ pé kí a máa níṣó wípé ń bẹ lẹ́yìn wa. ọpẹ́ ní tolúwa. nínú iléeṣẹ́ káyà rédíò àrùkù wọlé àrùkù jáde. iye sílẹ̀. ọlọ́run ọba tó ní pé ká máa bí ti ká tún máa rẹ̀ sí. nígbà tí ọ. nílé iṣẹ́ káyà rédíò TV. mo ṣe é mo rí àánú gbà. mo ṣe é mo rí àánú. ọ̀pọ̀ ọ̀kú ló tún fẹ́ rọjò ní ṣùgbọ́n kò sórí ọ̀fẹ́ fún wọn. ọ̀pọ̀ ló wà ní hospital, ọ̀pọ̀ ló wà lọ́gbà ẹ̀wọ̀n, ọ̀pọ̀ ló wà máa dúpẹ́. lórí kì í ṣe gbogbo ènìyàn lórí. kò ń ṣe gbogbo ènìyàn ló ràánú gbà. nìkan ni mo ní ọlọ́run ẹlẹ́dàá mi, ìwọ nìkan ni mo ní alágbára láyé àtọ̀run, mi ò máa ní ẹlòmíràn lẹ́yìn rẹ ọba mímọ́. bàbá ni mo ṣe ń kẹ́gbẹ́. ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé dókítà ń sọ fún wọn pé ẹ jẹ́ ká fún ní abẹ́rẹ́ ikú torí pé ara nì wọ́n jù. wọ́n á pe bàbá wọn, wọ́n á pe ìyá wọn, wọ́n á pe fámìlì wọn pé ẹ wá ẹjẹ́ àkókò fún wọn lábẹ́rẹ́ ikú kọ́fẹ̀ kan gbọ̀rún lọ. ṣùgbọ́n irú rẹ̀ kò ṣẹlẹ̀ sí ẹ, kò ṣẹlẹ̀ sí mi. ẹjẹ́ fàyọ̀ pẹ́lẹ̀, ẹjẹ́ mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí torí pé àánú làrí gbà. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o. káyà pírísẹ́. lórí àánú gbà. wọ́n láwọn enjoy ètò ìgbà yẹn. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí
sọ pé ó ṣàánú fẹ́ni tí wọ́n yóò ṣe àánú fún. Nítorí tí ṣe gbogbo ènìyàn lórí àánú. Torí kò fẹ́ kọjú sẹ́lòmíràn. Ọlọ́run ó ní òun yóò ṣàánú fún àwọn tóun yóò ṣàánú fún. Ọlọ́run ọba tó wá kémi àti ẹ mọ́ wọn ẹja máa yìn ká máa gbé ga. Nítorí tí ṣe gbogbo ènìyàn lórí àánú. Àpótí ẹ̀rí tó gbà wúsà ó sọ ebè di ejò mú lólówó. Nítorí tí ṣe gbogbo ènìyàn lórí àánú. Ọ̀nà ara lọ́lọ́run wá. Fún gbogbo àwọn tó yẹ̀ṣẹ̀ join wa lónìí ẹ jọ̀ọ́ ẹ máa share ẹ máa like ètò yìí torí pé ètò tó jẹ tí ní gbèsè. Bàbá jọ̀wọ́ wá kà mí mọ́ wọn àwọn tí yóò fẹ́ ṣe àánú fún. Nítorí tí ṣe gbogbo ènìyàn lórí àánú. This is Kaya Radio TV Accra, Ghana ní Abeka Junction láwa àti gbogbo ẹ ti ń mì tètè. Èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. Fún àwọn tó fẹ́ polówó ọjà wọn lórí ìrànràn ẹ pè wá sórí nọ́mbà yìí +233 260 878860 lẹ́ẹ̀kan sí +233 260 878860. Kọ́kọ́rọ́ oríire tọ́lọ́run fún mi o. Èṣù lè gbà lọ́wọ́. Ká polówó ọjà kọjá kó máa yá wìtìwìtì Kaya Radio TV ní. Kọ́kọ́rọ́ àṣeyọrí tọ́lọ́run fún mi. Èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. You are the Lord, that is your name. Mi ò wà nínú ọjà tẹ́ ń tà tẹ́ ẹ bá gbé wá sí Kaya Radio ìpè ká bá yín ṣèpolówó rẹ̀ tí ó ní ta. Almighty. Àwa náà kọ́ Ọlọ́run ọba mi ló ń fún wa ṣe. It is a great. Ẹ tún lè pè wá sórí nọ́mbà yìí. It is a great. 05019327336 fún àwa tá a wà lókè òkun àbáwa tá a wà nílẹ̀ Nàìjíríà àbí ní gbogbo àgbáyé all over the world. Ẹ má gbàgbé láti add +233 5019327336. Ẹ tó gbójú lé Olúwa kì yóò jogún òfo. Oh, walk in the light, walk in the light of God. Ẹgbẹ́ àtìròyìn ẹ jókòó ẹ wá nǹkan fìdílé ẹ wá gbọ́ ọ̀rọ̀ dínkpítí gbàǹgbà jìgìdìgìdì gbọ̀ngbọ̀ngbọ̀ wọ́n ti ọ̀rọ̀ lẹ́nu èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọ tí èyí ti jà lẹ́nu àbí. Lẹ́nu èmi ọmọ yín ẹni àwọn tí ò gbọ́dọ̀ wòran. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí, pèdèpèdè ni mí, fọ̀hùnfọ̀hùn ni mí, kọrinkọrin ni mí, kéwìkéwì ni mí, gbogbo ẹ̀ pátápátá fún ara. Bẹ́ẹ̀ ló ń ṣe. Orí ètò yìí lẹ ti máa gbọ́ orí àwọn nǹkan tó ń lọ nílẹ̀ wa nílẹ̀ Nàìjíríà. Orí ètò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo bó ṣe ń lọ nílẹ̀ Nàìjíríà mọ̀ wọ́n ní ẹ ń bá wà nù ilé kò lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ níta. Ibi àwa yìí ó dá mi lójú pé a lè rí nǹkan tó ń lọ nílùú wa òun náà la ṣe gbé àkọ́tún ètò yìí wá fún etí ìgbọ́ yín pé kẹ́ ẹ lè máa mọ nǹkan tó ń lọ nílẹ̀ wa Nàìjíríà. Lelelelele, lelelele, lelelelele, lalalalala, lalalala, lalalalala. Ìwọ lè jó èmi lè lu kòkòrò méjì ló pàdé. A tún máa gbọ́ wọn ọ̀rọ̀ ìyànjú lórí ọ̀ràn. Ètò láti iléeṣẹ́ Kaya Radio TV. Wẹ́rẹ́wẹ́rẹ́ lọ. Lórí Facebook, Instagram, TikTok, gbogbo network pátápátá. Fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ sponsor wa ẹ pè wá sórí nọ́mbà náà +233 260 878860. Ọ̀tá lórí mi, ó ti sọdá sán, òun táyé tí mo wípé kò lè ṣeé ṣe o. Wẹ́rẹ́ o, ló bá mi ṣe. Eléyìí kò ń ṣe tọ̀rọ̀ ẹnu kì í ṣe tọ̀rọ̀ ẹ̀gàn rárá. Kaya Radio is the best so far. Sọdá sán, òun táyé tí mo wípé kò lè. Àbẹ́ máa rí gbogbo rẹ̀ bó ṣe ń dá kíro. Ẹ wo gbogbo
ẹ̀ bóyá ń sọ kútu wọ̀wọ̀. wẹ́rẹ́ o ló ń bá mi ṣe ṣe. wẹ́rẹ́ o ló ń bá mi ṣe. kí ló ń lọ gan nílẹ̀ Nàìjíríà báyìí. wẹ́rẹ́ o ló ń bá mi ṣe. sórí pé gbogbo ìmọ̀ ọ̀tá lórí mi wọ́n ti sọ̀dá. ẹ wá wo bí wọ́n ṣe ń fi owó Nàìjíríà bí wọ́n ṣe ń fi ṣeré. wẹ́rẹ́ o ló ń bá mi ṣe. gbogbo àwọn tí wọ́n rí jẹ tí wọ́n rí mú tí wọ́n rí ná tí wọ́n rí lò. Ọlọ́run fún mi o. èso lè ta. nínú kán gbé ọmọ wọn pamọ́ kán gbé ẹbí wọn pamọ́ kán gbé bàbá pamọ́ kán gbé ìyá pamọ́ kán máa pòwó ńlá fún wọn. kọ́kọ́rọ́ ilé tuntun tọ́lọ́run fún mi. èso lè gbà. èso lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. tẹ bá rí bọ́ ṣe ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ aláìṣẹ̀. ibo gan la ń lọ nílẹ̀ wa Nàìjíríà. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò dànù. ẹ̀yin náà ẹ wòye tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí ní ìlú Kebbi. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ẹ wo àwọn èèyàn àwọn tí wọ́n wá tó lọ sọ́jà láti lọ wá nǹkan tí wọ́n jẹ, àwọn tí wọ́n lọ sọ́jà láti lọ wá ó mà ṣe o, wọ́n kúrò nílé wọ́n sọ wípé wọ́n fẹ́ lọ kú. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bó ṣe ṣòfò dànù, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bó ṣe ṣòfò dànù. ẹ̀ ń tẹ́ ẹ wá gbẹ̀mí rẹ̀ ìkìlẹ̀ fẹ́ gbà ń bẹ̀ gan. ẹ wo àwọn èèyàn ẹ wo wọ́n lọ sọ́jà ìpé ìmí ìwà ó fẹ́ lọ wá nǹkan tó mọ̀ jẹ ni, ìmí ìwà ó fẹ́ lọ ra nǹkan tó mọ̀ jẹ ni, ìmí ìwà ó lọ wá owó fún ọmọ, ìmí ìwà ó lọ wá owó fún aya rẹ̀ láti fi jẹun, ìmí ìwà ó lọ láti lọ wá owó fún fámìlì rẹ̀ láti jẹun. wọ́n wá bá ikú pàdé. ẹ wo àwọn èèyàn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ó mà ṣe o. ìgbà wo gangan ni gbogbo kínní ló la máa dẹ́kun rẹ̀ nílẹ̀ Nàìjíríà. èmi gbádùn rẹ̀ bàbá ò ṣe ọba tí kò pa mí lẹ́kún ọba. Nàìjíríà ìlú tó kún fún oyin, tó kún fún wàrà, tó kún fún oríṣiríṣi nǹkan. ìgbà tí mo wo fídíò yìí omi ẹkún lé sójú mi lólóló. rẹ̀ bàbá. mo wo àwọn ọmọ kéékèèké, mo wo àgbàlagbà. ọba tó mú inú wa dùn. ẹ wo àwọn èèyàn, ẹ wo oríṣiríṣi owó wọ́n sun owó ná, wọ́n sun ẹrù àwọn èèyàn, wọ́n sun ná, wọ́n tún pa àwọn ènìyàn rẹpẹtẹ. kí ló dé? ó ní agbára. ayé mi Almighty God you are great. owó tó gbé ayé mi dúró ó ṣe olóore. Nàìjíríà là ń pe Nàìjíríà, àsọ Nàìjíríà ní Àǹjíríà. kí ló wá dé tí gbogbo rẹ̀ wá le kókókó? kò sówó, kò sóúnjẹ, kò sépo, kò sí iná. ó mọ̀ lágbára o. ìjó ń bẹ lẹ́sẹ̀ rí máa jó, ayọ̀ ń bẹ lọ́kàn mi náà. kí gangan àwọn wo gangan ló wà nínú òkùnkùn tó ń ta fà sínú ìmọ́lẹ̀ Nàìjíríà? ó já sọ. kí ló wá dé tí gbogbo ẹ ṣe lé kókókó báyìí? àmì ti dayọ̀ bóyá ẹ bá. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé ilé àlàpànà ń gbé, wọ́n mọ owó ńláńláńlá fún wọn, wọ́n máa jí ọmọ wọn gbé, wọ́n máa jí bàbá gbé, wọ́n máa jí ìyá gbé. kí ló dé? ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. ẹ jẹ́ bá ń gbé owó ibi tó gbé owó ribiribi tá ti gbà lọ́wọ́ àwọn ènìyàn. ku bar ko cito na nyanyin ya fudi galla zan sigara dan da haskake dole in turo kabila da wallahi zan Allah da kwa kula mi je onírú owó aláta owó. ina wallahi zan to ko fiti ya so kabiwa. wọ́n ti sọ̀pọ̀lọpọ̀ dẹni tí ò ní mọ́. ẹ wá wo bó ṣe tẹ owó rẹ̀, ẹ wo bó ṣe ń ṣòwò, ẹ wo bó ṣe ń ṣòwò. ibo ni EFCC wà? ibo làwọn ìjọba wà? ẹ wo owó ńlẹ̀, owó tán ti gbà lọ́wọ́ àwọn èèyàn. ẹ wo ó ń rèé o. Ọlọ́run ọba aláàánú
yóò ṣàánú wà nílẹ̀ Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ ṣàmì kẹ́ gbé tó àmì ẹ̀mí wìtìwìtì. àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa. àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa o. àwa tábójó. Wọ́n ṣe fídíò kan nígbà kan, màá mú fídíò yẹn wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bógo ti ń jẹ tọ́lọ́hún. Wọ́n ṣe fídíò yìí, wọ́n fi ibi tí arákùnrin tí wọ́n gbé, wọ́n fi lé àwọn òbí rẹ̀, wọ́n fi hàn wá. Ilé yìí, ilé àlàpà, wọ́n pe about 10 million naira. Wọ́n ní fi arákùnrin sílẹ̀, wọ́n sì fìyà jẹ, wọ́n lù ú nílùú bàrà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú Ọlọ́run, ẹ̀ẹ́dẹ̀ ṣàánú àwọn ẹni tí Ọlọ́run dá láwòrán ara rẹ̀. Ẹ wá ń ṣàwọn èèyàn bí ẹran, ẹ ń ṣàwọn èèyàn bíi pé wọ́n jẹ́ nǹkan kan, èèyàn ẹlẹ́ran ara bíi tiyín. Ẹgbẹ́ òkè nù. tọ́ka àpáyàn mọ́ lẹ́wọ̀n tó bá lọ bá àpáyàn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wà wọ́n á mú búlọ́ọ̀kì wọn jẹmọ lórí ẹ̀mí ó sì jábọ́ lẹ́nu rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wà ìdí ìbọn báyìí ni wọ́n fi fọ́ orí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wà oríṣiríṣi ikú oró náà fi ń pa ọ̀pọ̀lọpọ̀. Kí ló dé nílẹ̀ Nàìjíríà? Kí ló ṣẹlẹ̀ gangan? Ta ló wà ní òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ Nàìjíríà? tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀. Ọ̀rọ̀ ẹ̀ ká mi lára gidigidi gan. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin lóyè, gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní nílùú Nàìjíríà, kí ló dé? Ibo lẹ́wọ̀ ẹ́ dìde. Gbogbo ẹ̀yin pásítọ̀ ńláńlá, gbogbo ẹ̀yin aláàfáà ẹ́ dìde. Ìyà jẹ mẹ̀kúnnù. mo dẹ̀ tún ti débi ayọ̀ mi wá o. bóyá látòní lọ èmi tún lọ lọ́pẹ́. ijó ọpẹ́ bẹ lẹ́sẹ̀ mi o. Ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀. ẹlùlọ́lùjọ kẹ́jẹ́ ńlùjọ. àní kẹ́jẹ́ ńkẹ́kẹ́. bóyá bẹ́yìn náà balẹ̀ bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé àti rí owó gan fún wọn wàhálà, àti jẹ fún wọn wàhálà, àti mọmi fún wọn wàhálà. Wọ́n ń lọ sóko wọn ò dóko lọ, wọ́n ń lọ sájò wọn ò rájò lọ, wọ́n ń lọ sílùú wọn wọn ò rílùú lọ, wọ́n wọ mọ́tò wàhálà, wọ́n wà nù ilé wàhálà, wọ́n rìn lójú títì wàhálà. Kí ló dé nílẹ̀ wa Nàìjíríà? Kí ló ṣẹlẹ̀? ìjọ ń lọ. Gbogbo àwọn àgbàlagbà, gbogbo arúgbó wa tí wọ́n ti lọ fún pension, tí wọ́n lọ dá oko, gbogbo oko wọn pátápátá làwọn màálù wọ́n ti fi sóúnjẹ tán. Ẹ̀yin náà wò ó, ẹ wò ó. يا دنيا والله أمورنا ما وثقنا فيك عارفين القدار. Wọ́n pátápátá náà fi ń fún màálù lóúnjẹ. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Gbogbo àwọn ará bí wọn ò sì bójú, gbogbo wọn pátápátá là ń rí. Gbogbo wọn là ń rí. Kí ló wá dé? Ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Nàìjíríà kò ń ṣe ilẹ̀ ìyà, kò ń ṣe ilẹ̀ ìyà. Ilẹ̀ Nàìjíríà ilẹ̀ olówó, ilẹ̀ ọlọ́lá, ilẹ̀ bọ̀rọ̀kìnní ni. Ẹ máa rí pé àwọn ọmọ kéékèèké tí nǹkan tán bá ti lù báyìí, tán bá ti lù dáadáa, tán lù bó ṣe yẹ kó lù, kán lù bó ṣe yẹ ká lù, ó ń dún jáde fún wọn ni. Torí pé ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ Nàìjíríà. Ẹ wò bọ́n ṣe ń fi àwọn nǹkan tí èèyàn kan tó fi ogún tó fi ṣe, ẹ wò bọ́n ṣe ń fún màálù jẹ. Ẹ wò kó àwọn èèyàn bó ṣe ń bàjẹ́. Ẹ wò bọ́n ṣe ń bọ́n ṣe ń tu àgbàdo fún màálù jẹ. Bàbá wa Tinubu, ẹ bá wa wá nǹkan ṣe sí kinní yìí. Ẹ bá wa wá nǹkan ṣe sí. Bàbá wa Onírìṣà, ẹ bá wa wá nǹkan ṣe sí. Gbogbo ọba pátápátá nílẹ̀ Oòduà, nílẹ̀ Nàìjíríà, ẹ dìde. Ẹ bá wa wá nǹkan ṣe sí. Ìyà jẹ àwọn ènìyàn. والله أمورنا ما وثقنا فيك عارفين القدار. وأمورنا ما وثقنا في البشر عارفينه النكار الجميل. لأنه نفس الزول اللي قاعد يضحك بكرة بيبكي. Ó ń làwọn èèyàn kan ṣe rádaràdá báyìí. Ẹ dìde. Ẹ má wò pé kò kàn yín. Onírìṣà bàbá wa, gbogbo ẹ̀yin ọba aládé, gbogbo ẹjọ́ ẹ fìmọ̀ṣẹ̀ kan. Ẹ jẹ́ àjà ìjà yìí. Ẹ bá wa sọ fún bàbá wa Tinubu
kí wọ́n wá nǹkan ṣe sí kinní yìí ó ti ń pọ̀ jù ó dẹ̀ ń bọ̀ báyìí àwọ̀lá dẹ́dẹ̀ ẹ má wípé ó ti dáa fún yẹn wo àwọn mẹ̀kúnnù yìí gbogbo ipò tẹ́ dé yìí àwọn náà gbé yín débẹ̀ àwọn náà yẹ̀yìn síbẹ̀ kó lè dáa fún àwọn kó lè dáa fún wọn kó lè dáa fún àwọn ọmọ wọn kó lè dáa fún gbèsè ayé wọn náà ṣe yẹ̀yìn síbẹ̀ wọ́n mọ̀ ìpẹ́ lè ṣe ni ẹjọ́ ìbílẹ̀ ìpọ̀ ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ara ò ní ní ọ ẹ̀ṣẹ̀ àmì ẹgbẹ́ tó àmì ẹ̀mí wìtìwìtì. Elédùmarè bàbá ló ṣe wọ́n ga àtàdúrà fi ń ga wọ́n tákàn bá lọ fún stọ̀pù tẹ́ ẹ bá mi sọ fún. Mo ti dánmọ́ yes mo ti dánmọ́ ẹni mo ti dánmọ́ àná ti kàn yá. Mo ṣe jọ mo ṣe ṣayẹyẹ gbẹ̀gbẹ̀ níjọba láàrin ọba ṣọmọrú ẹ̀. ẹ wo bí gbogbo rẹ ṣe mé tètè. ṣọmọrú ẹ̀ mo ti nà lárùn láyé ẹ̀rù ògbà mi àyà òfò mi bí mo ṣe ń gbé bàbá ló ń jẹ́ mi sílẹ̀. wọn náà ń ní bíbí ẹ kọ sí wa. This is Kaya Radio TV Accra, Ghana. Pacho ẹyẹ o ẹyẹ yankupon. Kò sí ní tọ́jú ọlọ́run òdu ìdùnnú bí ìdùnnú bàbá mi ó fẹ́ ṣe mí lóore ọ̀fẹ́ ìdùnnú bàbá mi ó fẹ́ ṣe mí lóore ọ̀fẹ́ ìdùnnú bàbá mi ó fẹ́ yẹsì. Musa Akọ́láwé yìí ẹ jẹ́ ká wo arákùnrin tí wọ́n ń fìyà jẹ yìí ẹ já wo arákùnrin tán fìyà jẹ yìí ẹ já wo arákùnrin tán fìyà jẹ yìí kí ni nǹkan náà tí wọ́n fẹ́ gbà nínú ẹ̀ kí ni nǹkan tí wọ́n fẹ́ gbà nínú ẹ̀ arákùnrin tí wọ́n ń lù nílùú bàrà yẹn kí ni nǹkan tán fẹ́ gbà ń bẹ̀ kí ni nǹkan náà tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ Nàìjíríà gbogbo ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ìyà ò ní jẹ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ lágbára Ọlọ́run ìbànújẹ́ kan kò ní wọlé tọ̀ wá wá gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà àtàwátà wà ń bí pátápátá ara ò ní ní wá o ìnira ò ní jẹ́ tiyín gbogbo ẹ̀yin olólùfẹ́ Kaya Radio TV àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Enianwo tí ò gbọ́dọ̀ wòran ẹ ò ní mọ ìnira ò ní jẹ́ tiyín o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà mo mọ̀ kí yín pé ẹ kú àmúmọ́ra lágbára Ọlọ́run gbogbo rẹ̀ pátápátá á tó ṣẹ́kù á kúkú ṣẹ́kù lọ́lẹ̀ Elédùmarè ẹja gbé sókè nínú ilé Thank you for taking me from grass to grace. I never knew you will answer me this way. I never knew you will honor me. Fún gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká lọ sí ilé ìpolówó ọjà wa. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní òwò ẹ kàn sí Kaya Radio TV àbẹ́kálàwà àti gbogbo rẹ̀ ti ń mì títí ẹ kàn sí orí nọ́mbà yìí +23326087880 lẹ́ẹ̀kan sí +23326087880 ẹ já lọ sínú. ṣàtìgbọ́ nípa ìpín ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ó gbọ́ ṣàtìgbọ́ ìpín United Ventures ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ó gbọ́ ṣàtìgbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò níra nínú ìpín United Ventures ṣàtìgbọ́ ìpín United Ventures iléeṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò iléeṣẹ́ ìdìkún United Venture wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpani lára wa bákan náà iléeṣẹ́ ìdìkún United Venture tún ta gold
gold lónìí rọ̀rùn. 18 karat. Ó dáńtọ́. Yẹ ti obìnrin. Ẹ̀gbọ́n. Tẹsẹ̀. Àti ti ọwọ́. Aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin. Lọ́mọdé àti lágbàlagbà. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà. Àdírẹ́sì wọn ni Beyond Mind Auto Car opposite Excellent Hotel Ọgbà Àgùdà Lagos. Àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana, Accra, Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo, Kanashi, Turoturo Station, Accra, Ghana. Tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513. Ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ ẹ kàn sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com. The Queen United Ventures ilé-iṣẹ́ tó yanrantí. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé BC Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà BC Express BC Express BC Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni Amẹ́ríkà ni Japan ni China ni kódà ẹni kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé BC Express ní kẹ́ ẹ súnmọ́ ìlú Kasua ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road BC Express ní kẹ́ ẹ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 330 Express ló lè ṣe é òní kẹ́ ẹ súnmọ́. Àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pa àrẹ́rìn iléeṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ iléeṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ BC Express BC Express ní ká ẹ súnmọ́ láti ìlú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà BC Express ń bá ní kọjá wọlé BC Express ń bá ní kọjá jáde Nàìjíríà sí Ghana ni Australia ni China ni ìlúkèlú tẹ́ bá wà tẹ́ bá fẹ́ ra ọjà wọlé bóyá by air ni àbí by road àbí lójú omi lẹ́fẹ́ kan ti bá yẹn kọjá wọlé BC Express ní iléeṣẹ́ tó yanrantí BC Express ní iléeṣẹ́ tó ṣe é fọkàntọ̀ BC Express ní iléeṣẹ́ tó ṣe é kówó rán àwọn náà ni nítorí pé ìta gbangba la ti bá gbà ẹni tó bá tó kàn náà là máa ń gbé nǹkan rán ẹni tó bá tó lọ́jà náà là máa ń rán lọ́jà BC Express àtàjèrè náà ni fún gbogbo ẹni tó bá súnmọ́ wọn tó bá bá wọn dòwò pọ̀ Yẹnu road bus stop Blue Top Kasua ibẹ̀ ni wọ́n wà nọ́mbà tẹ́ ẹ máa pè BC Express sí òun náà ni +233 244 780 330 lẹ́ẹ̀kan sí +233 244 780 330 BC Express BC Express ilé-iṣẹ́ tó yanrantí. Ti wí kí ni ìbá ti ṣe kí ni ìbá rò nígbà tí ọ̀tá gbógun dé. ọpẹ́ ní fọlọ́ wa bàbá wa olóore àṣekà kábíyèsí kábíyèsí. ẹ káàbọ̀ padà sínú ilé àgọ́dù. ẹ rí gbogbo rẹ̀ ṣe mí tètè. This is Enianwo tí o gbọ́dọ̀ wo. ẹ mo rí àánú gbà. mo wòran tí kí n wòran kọ́ Shamis Kaba. ó ṣe é mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. ó ṣe é mo rí àánú gbà. ó ṣe é mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. ìpele míì la tún bọ́ sí báyìí. mo ní ọlọ́run ẹlẹ́dàá mi ìwọ nìkan ni mo ní alágbára láyé àtọ̀run mi ò máa ní ẹlòmíràn lẹ́yìn rẹ ọba mímọ́. bàbá ni mo ṣe ń kẹ́pẹ́ ọ́. ó wá lọ ń rò wípé èèyàn kan ń sọ̀rọ̀ rẹ̀. pé ó ṣe mo dúpẹ́ tó ń gbọ́ àdúrà mi. ó rò títí pé èèyàn kan ń sọ̀rọ̀ rẹ̀. ajíire ebu god ọba ní bani tí ń bá ní bẹ̀rù ẹni ni. èyí tọ́lọ́run ọba mi fẹ́ jẹ́ kó o gbọ́ ló gbọ́. nígbà o torí. èyí tọ́lọ́run ọba mi ò fẹ́ kó o gbọ́ tó o bá gbọ́ o lè bínú gbógun jẹ. mo rí àánú gbà ó ṣe é mo rí àánú rẹ̀ gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. nítorí kì í ṣe gbogbo. tó o bá ń ro gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa rẹ̀. kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà.
ó dá mi lójú pé ó ní pẹ́ kú. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. ìwọ ló sọ pé ó ṣàánú fẹ́ni. má ro nǹkan tó ń sọ nípa rẹ̀. kì í ṣe gbogbo ènìyàn lórí. torí pé ẹni àwò kì í wòran. tẹlòmíràn o bàbá má kọ̀yìn rẹ̀ sí mi. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. bàbá jẹ́ kiri àánú gbà o èmi pẹ̀lú àwọn tó fẹ́. Don't let anybody divert your journey of life. àpótí ẹ̀rí tó pa àwùsà o ó sọ ebè di egbò múdolówó. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. ọ̀nà ìgbésí ayé rẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. ṣẹrẹ nínú ayé. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. àrípasẹ̀rẹ̀ lórogún ògùn ìgbìlẹ̀ṣin. má ro nǹkan táwọn èèyàn ń sọ nípa rẹ̀. jọ̀wọ́ wákà mímọ́ wọn àwọn tí ó fẹ́ ṣe àánú fún. tó bá gbé wá pé àwa tó bá gbá tìrò wọn wá tán ní kí wọn náà jókòó tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀gẹ̀. sọ fún wọn pé ó ràyè. èṣù lè gbà èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. àtọ́bàrà tí ọ̀gá ògbó pẹ̀lú jẹjẹ ní ìwọ́n ní èèyàn kọ́. kọ́kọ́rọ́ ìgbéga. ẹni tó gbé ọ̀rọ̀ wá fún ẹ wípé nǹkan báyìí náà sọ nípa rẹ̀. ǹjẹ́ ìgbà tó ń tẹ́tí sọ̀rọ̀ wọn yẹn ṣóun gan fúnra rẹ̀ ṣé kò sọ nǹkan kan nípa rẹ̀. Don't be listening to anybody. Don't be listening to any gossip. Focus on your life. Ẹni tá à ń wò kí n wòran. A lot of people are attached to your journey of life. àṣeyọrí tọ́lọ́run fún mi. Tó o bá ti ṣubú, that people also will fall. You are the Lord, that is your name. Tó o bá ti ṣubú ńkọ́. You will never share your glory with them. Àti dìde fáwọn ènìyàn ó ti dìṣòro. That is your name. So focus on your life. Think to serve the Lord, it is a great thing. To serve the Lord, it is a great thing. Nǹkan tó o ṣe wá ló ṣe. In the light of God, it is a great thing. Ó wá ti torí rẹ̀ ò ń ronú. To serve the Lord now, it is a great thing. Ìrònú dẹ̀rẹ̀ kí n fa nǹkan gidi fún àgọ́ ara. Ìrònú a máa pani. Ìrònú a máa fẹ̀jẹ̀ ríru. Ìrònú a máa fa hypertension. Anybody that can talk about your matter, but don't think about them, but focus. Because God is your strength. God is your power. God is your energy. God wants you to hear. That is why God just linked their secret to your hand. The one that God don't want you to listen to, if you mistakenly hear it, by all means you will die. Sing, singing in the Lord, oh sing, sing, singing in the Lord, oh sing, sing, singing in the Lord, singing in the Lord, oh yeah, okay, oh jump, jump, jumping in the Lord, oh jump, jump, jumping in the Lord, oh jump, jump, jumping in the Lord, jumping in the Lord. Ìwọ ló ṣe báyìí, ìwọ ló ṣe tọ̀hún, ìwọ ló ṣe báyìí, má ro tọ̀rọ̀ wọn. Wọ́n fẹ́ fi distract ẹni. The greatest thing is coming towards you. That is the reason why that kind of thing is coming upon you. Don't listen to what they are talking about. Ṣebí kò gbọ́ kankan. Ṣebí kò ti gé tí àṣàkẹ́ rẹ̀ lọ. Ó yá kí wọ́n náà wá mú jó. Wọ́n bá ní ta ló ń ṣeré. Ẹgbẹ́ sí wọn létí. Ẹ jẹ́ kán rí gbọ́. Ẹ jẹ́ kán dà mọ́. Ṣèyí mi Michael ló ń padàn. Lelelelele, lelelele, lelelelele, lalalala. Ọmọ Ṣèyí Michael ń kọ́ yàtì. Ìwọ lè jó èmi lè lu kòkòrò méjì ló pàdé. Ẹ máa bá wa pàdé lórí àkọ́tún ètò. Ní gbogbo ọjọ́ Sátọ̀dé. Wẹ́rẹ́wẹ́rẹ́ ló. A kò níbo mi tá ń lọ. Káyà rédíò TV náà ní. Káyà rédíò lọ́sàn-án. Káyà rédíò láàárọ̀. Káyà rédíò níyàlẹ́ta. Káyà rédíò náà ní. Wẹ́rẹ́ lọ́lọ́run ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bá mi ṣe. Nítorí pé. Greetings to my great master. Ìsọdọ̀sán ohun táyé ti rò wípé kò lè ṣeé ṣe o. Wẹ́rẹ́ o, wẹ́rẹ́ o, ló ń bá mi ṣe. Professor, Doctor, Mọ̀ta lórí mi, ó ti sọdọ̀sán ohun táyé.
evangelist. Yes, I can call him evangelist. Osofo. Afa. Shafe. Then adé tún dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Kaya Radio TV tán jẹ́ kí gbogbo rẹ̀ kó máa ṣe kí ni kó máa dún gbọ̀m fún ìgbádùn gbogbo ẹ̀yin tó wà ní ilé fún gbogbo àwọn tó ń ronú. Ọlọ́run fún mi o. Kí Ọlọ́run ọba mi kó lè máa bá mi sọ ìrònú yín kó lè bá mi sọ di ayọ̀. Òun la ṣe dá iléeṣẹ́ Kaya Radio TV sílẹ̀ fún ìgbàládùn gbogbo ènìyàn pátápátá ní tilé tòkó. Ẹ má gbàgbé o, this is èèyàn yín ẹni àwọn tí ò gbọ́dọ̀ wòran tì. A máa fi àṣekágbé tó iná sí ọwọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó ní ká máa lọ, ọba tó ní kí bẹbẹ bẹ tí bẹbẹ sì ń bẹ, ọba tó ní pé kí bẹbẹ mọ́ bẹ mọ́ tí bẹbẹ ò sí ní bẹ mọ́ títí ayérayé. Yókù tún di ọjọ́ mẹ́jọ fún èmi àti yín lágbára Ọlọ́run, èmi lẹ́ẹ̀ máa gbọ́, ẹ̀yin náà sì lẹ́ẹ̀ máa gbọ́ mi lọ́lẹ̀ Elédùmarè. A ó pàdé láyọ̀ àti àlàáfíà. Ó dàbí kí n mọ́ lọ ṣùgbọ́n wọ́n ti ń fún mi ní kíni, wọ́n ti ń fún mi ní sign wípé it's time to go. Ẹ ṣé, ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀. Àjànàkú kọjá àmórí nǹkan fèrè bá a bá rẹ̀ ní ká sọ fún ààrẹ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí kúmúrà iléeṣẹ́ àlùbáríkàtù nílá ẹ̀ ní tẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kàmà iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí múrà ẹ ó ṣiṣẹ́ ẹ̀yin láṣẹ pérépéré òǹtẹ́lì tó súnmọ́ Káàbà lè máa dé sí ẹ ó bá wọn àfa àgbààgbà pàdé níbẹ̀ kí wọ́n máa wọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí àyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj Ọlọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa àlùbáríkàtù nílá ìwọ àjákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kùmásí Kàsúà Mọ̀lítàǹgà